يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم وقل لي يا مولاي في موقف الحشر وقل لي يا مولاي في موقف الحشر إلهي اهدنا في من هديت ولا تزغ عن الحق قلبي واجعلني مجاهدا وبالصبر ألهمني وبالعدل نجني وبالصدق والإخلاص سلم مجاهدا وهب لي من الأولاد وارث دعوتي يقوم بها يا رب فيك مجاهدا يقوم بها يا رب فيك مجاهدا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run, atọrọgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run, àtọ̀lọ̀ Ọlọ́run, àtorí ajẹ́njẹ́ tán rẹ̀ kọ́lọ̀n kó bá mú bá Ànábì àti gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn náà tá ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dijọ́ gbéǹde alkiyama. A dúpẹ́ fọ́lọ́run ọba tó tún ṣe rọrùn fún wa láti tún pàdé lónìí láti tẹ̀síwájú pẹ̀lú àwọn àlàyé lọ́kan-ò-jọ̀kan tá ń ṣe fúnra wa nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti nípa ìdílé mùsùlùmí. A bẹ̀ Ọlọ́run ọba àwa tá ń wí àtẹ̀yin tẹ́ ń gbọ́ kọ́lọ́run jẹ́ ó ṣe wá láǹfààní láyé àti níjọ́ gbéǹde alkiyama. Iyì wá sí òun náà ni tá a bá ń gbọ́ ká máa lò lọ́n kó mọ́sà ṣe nírọ̀rùn fún wa láti lò ní òní pẹ̀lú ògo Ọlọ́run ọba. Kó tó di pa tẹ̀síwájú a máa dúpẹ́ fún àwọn tí wọ́n so onígbọ̀wọ́ ètò wa tí wọ́n jẹ́ kẹ́ máa rí wa gbọ́. A bẹ̀ Ọlọ́run ọba gbogbo ń tọ́lọ́run ti ṣe fún wọn ní dáadáa kọ́lọ́run má fọwọ́ bànújẹ́ kàn. Èyí tó kù díẹ̀ káàtó kọ́lọ́run kó bá wa sọ di ìdùnnú fún wọn. Àfi dédé àsìkò yìí a tún fi tọrọ fáwọn òbí wọn méjèèjì kọ́lọ́run kó mọ́sà bá wa kẹ́ àwọn méjèèjì kọ́lọ́run kó bá wa ṣe wọ́n lẹ́ni àlìjẹ́nnà. Gbogbo ọ̀nà tẹ́nìkọ̀ọ̀kan wa náà tá a gbà lóòkú lọ́rùn kọ́lọ́run kó mọ́sà bá wa kẹ́ gbogbo wọn. Ìgbà tí ó bá yá fáwa náà kọ́lọ́run mọ́sà jẹ́ ó dáa fún wa kọ́lọ́run jẹ́ á kú lórí dáadáa kọ́lọ́run jẹ́ á kú lórí Islam kọ́lọ́run jẹ́ á kú lórí sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́run kó wá fún wa ní ẹ̀mí gígùn àtàlàáfíà ara lórí Islam àti sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ní ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé tí àwọn sheikh wa Sheikh Sa'ad Sarumi tí wọ́n bá lọ fún wa láti inú tírà Bulughul Maram min Adillatil Ahkam ti àfà wa Al-Hafiz Ibn Hajar Al-Asqalani kọ́lọ́run kó bá wa kẹ́ àfà náà. À ń ka àwọn hadith lọ́kan-ò-jọ̀kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbéyàwó. Ní ọ̀sẹ̀ tó kọjá hadith tá a kà nípa conditions
tọkọ àti ìyàwó tí wọ́n lè mú kalẹ̀ kó tó di pé wọ́n ṣe gbéyàwó. A sì ń ṣàlàyé fúnra wa pé àwọn kinní yìí ó ṣe pàtàkì pé ká máa gbé yẹ̀wò. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ń dàrú lónìí látara pé ọkọ àti ìyàwó wọn tẹ̀lé àdéhùn tẹ́ ṣe fúnra wọn. À ń jẹ́ kó yéra wa wípé àwọn rights, àwọn duties, àwọn privileges nínú marriage gẹ́gẹ́ bí Quran ṣe gbé kalẹ̀, gẹ́gẹ́ bá díìsì ṣe gbé kalẹ̀ ọ̀tọ̀. Ọkọ àti ìyàwó náà tún lè agree lórí àwọn kankan láàrin ara wọn. Tá bá ti wá dúró lórí kankan pé a ṣe báyìí nínú marriage, a gbọ́dọ̀ yẹ̀. Lẹ́yìn náà wà lábẹ́ òfin Ọlọ́run Ọba nígbà tí Ọlọ́run Ọba sọ pé ya ayyuhal ladhina amanu, àwa tá gbọ́ Ọlọ́run Ọba gbọ́ lódodo, Ọlọ́run Ọba ń pè wá. Ọlọ́run wá ní kí ni awfu bil uqud. Gbogbo ẹ̀jẹ́ tẹ́ bá pé, gbogbo contract tẹ́ bá ní láàrin ara yín àfi kẹ́ pé o. So òun l'Ànábì Muhammad sallallahu alaihi wasallam fi sọ fún wa pé nínú àwọn nǹkan tó yẹ ká pé jù nínú ìgbéyàwó tó jẹ́ àwọn conditions, àwọn shurut, èyí tó yẹ pé òun ló sọ abẹ́ obìnrin tó sọ ọ́ dẹ̀tọ̀ fún wa, a gbọ́dọ̀ pé, a gbọ́dọ̀ jàǹbá ara wa. So òun náà ni hadisi tí a kà ní ọ̀sẹ̀ tó kọjá. Lónìí pẹ̀lú ògo Ọlọ́run Ọba, àwọn Sheikh Saad Sarumi wọ́n bá tẹ̀síwájú. Gbogbo àtàwà ń lé ẹja farabalẹ̀ dáadáa. Gbogbo àtàwà náà bá ní tírà yìí lọ́wọ́ ká máa wò. Ọlọ́run kò ṣe nírọ̀rùn fún wa láti gbọ́ yé, Ọlọ́run sì já lè lò. Bismillah. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ fún Ọlọ́run Ọba. Ẹ̀yin Ọlọ́run Ọba tí ọlá rẹ̀, ìtúwẹ̀sí fún ọ̀nà Muhammad sallallahu alaihi wa sallam fi al-mala'il a'la inda al-mala'ika, yani bí i tó gẹ́rọ́dọ̀ mala'ika kọlọ̀ bá mú bá ní Muhammad. Asẹ́kùbọ̀ wa salatu kó bá wọn sahaba, bákan náà kó bá wọn tabi'in, kó bá wọn tabi'in àti kó bá wọn tó tẹ̀lé mọ̀ náà Muhammad sallallahu alaihi wa sallam tó fi di ọjọ́ al-qiyamah. Àmín. Lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó á ń fara hadisi míì náà nínú báàbù yẹn náà. tó wà lọ́yà bẹ́ẹ̀ báàbù nìkan náà láti wà náà. So náà bí aka hadithi afáwa Uqbat bin Amir asawa ìtàn wọn, so aka hadithi asàlàyé hadithi náà. Lónìí náà pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run subhanahu wa ta'ala àwa bọ́ síbi hadithi afáwa Salamatu bin al-Aqwa. Àmọ́ ní láǹfààní àti ó sínú ìtàn wọn lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run bá tó bá di ijọ́ mi pẹ̀lú ògbọ́n náà. Sàábé tí wọ́n gba hadisi wa. Báyà ní sọ ìtàn wọn lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run bá subhanahu wa ta'ala. Ọlọ́run máa bẹ̀rẹ̀ dáa lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògbọ́n Ọlọ́run bá subhanahu wa ta'ala. A bọ̀ sínú àlàyé ìtàn Salamatu bin al-Aqwa náà sọ abẹ́rẹ́ Muhammad sallallahu alaihi wa sallam. So àwọn náà gba hadisi wa wọn pé bismillahir rahim kaka hadisi mi sisi wa an Salamatu bin al-Aqwa radiyallahu anhu qala رخص رسول الله صلى الله عليه وسلم عام أوطاس في المتعة 3 أيام ثم نهى عنها، رواه مسلم. صبر الله سلمة بن الأكوع رضي الله عنه ولما ينسمه وني أن محمد صلى الله عليه وسلم وني رخص النبي صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم وشي رخصة إنك أسيد إنك عزيمة لو عندنا تتله كني السو اللي بقى وتبصر يوم أيوة كل nǹkan tó le ni لو عندنا تتله òfin tó lágbára tí ò ní exception. òfin lágbára tẹ́tẹ́lẹ̀ àmọ́ sẹ́yìn àwọn pàṣẹ kìíní ọ̀padà wá ṣe èdè wọn náà níbi sọ̀rọ̀ láṣà ọkọ̀ sọ ànábì ṣe òfin ogun ó ṣe èdè. ànábì dẹ́ẹ̀lẹ̀ díẹ̀ ọ̀dẹ̀wọ́ ń bi òfin yẹn bó ṣe lè tẹ̀wọ̀ ọ̀padà wá dẹ́wọ́ mẹ́. concession. tó mi nínú àwọn onímọ̀ táwọn sọ̀rọ̀ nípa àwọn òfin ẹ̀sìn àwọn pè kìíní kan ní arúkṣọ àwọn pè kan ní al-azima. èyí tó jẹ́ arúkṣọ yẹn ni pé ṣàlàyé ẹ̀bùn ni tó kọ́ lọ́wọ́ bá bùn wá ṣẹlẹ̀ sọ kọ́ lọ́wọ́ pé faqbalu sadaqatahu, so ẹgbà ẹ̀bùn tí mi Ọlọ́run bá ti mo sí kíni o tí mo fún yín. gẹ́gẹ́ bí àpèjúwe ní sí lápèjúwe ní tí ẹ bá jẹ́ níyàjò lẹ́sìn káwé tó tẹ́ òde pé kílẹ̀ nìyẹn. ṣẹlẹ̀ sílámù àmọ̀ pé nígbà tó bá wà nílé al-muqimu tẹ́tẹ́lẹ̀ yóò ṣe kíni o yóò kírun ẹni tó wà nílé yóò kírun wákà mẹ́rin ní àyílà ní mẹ́rin yóò kí zóòrì ní alásàrì náà ní mẹ́rin àbẹ̀kọ́ zóòrì mẹ́rin alásàrì náà mẹ́rin ìṣáì náà mẹ́rin. So
àwọn pé mọ́gìrìbì mẹ́ta náà ni àsùbá méjì náà ni àwọn yóò kò sí kọ́sí kankan mẹ́ tó ọwọ́ adìpọ̀ wá ti atrafu ní síbáyìí ṣẹ̀ríà Ìsìlámù wá pé káwọn fi fún ní ẹ̀dẹ̀ káà fi lè dẹ̀ kí n bó lẹ́bùn tó torí ìrìnàjò rẹ̀ ní wàhálà bẹ́ẹ̀ ṣẹ̀ríà Ìsìlámù wọn lọ́dà tó bá rí báwọn ní ọba ti wà nínú àjò máa ṣe kí o kí rákà méjì rákà mẹ́rin sọ di méjì gbogbo rákà olóko àwọn ìwọ̀n ní rákà mẹ́rin òun olóko mẹ́rin òun sọ di méjì ní sọ wọ́n pé ọba rí bẹ́ẹ̀ zuhuri rẹ̀ táà ń pè ní àyílá àṣẹ mélòó méjì nínú àjò tó alásàrì náà méjì tó bá sì wà lè ṣe jámù rẹ̀ kásìkiri kásì jámù tẹ̀kídé màwí tà kí ìrìnàjò tí ń lọ yìí kí n tó débẹ̀ ń sì wà lójú ọ̀nà ọjọ́ lọ ìsìn ní àwọn zóì lásìkò ìnira ìbẹ̀rẹ̀ kan ya kí zóì àtàlásà ìpapọ̀ kọ́kọ́ kẹ́ tètè kí papọ̀ àbí kẹ́ dìlé rẹ̀ ní táìmù àásírì. àbí bí ṣe ń tráwò yìí bàtí wà fi débi Ọ̀yọ́ ni àbí wà fi débi Ògbómọ̀ṣọ́ àmì bí kò ní Ìbàdàn ni àdìsí lásàrò ti fẹ́ tó ní. ní mọ́sálásí àbí insecurity gan kò ṣe bí tí a lè páàkì sí. páàkì sí àyè sáré jáde kí n kọ́ ìwà ìkan kí zóì àti àṣírí ọkọ̀ àbí ní débi ilé epo kan àbí ẹgbẹ́ tó máa ń jẹun kan níbi kan àwọn kí zóì àti àṣírí nìkan máa ń jẹun ní sáré fi kì í sí àti báyọ̀ àyè máa bá rìn jùlọ. so wílé ẹ̀rọ pè ní wọ́n sọ nìyẹn káfí sọ pé lè yíra wa. wọ́n àzímọ̀ ni pé èmi travel tó wà tó máa ń pè ìrìn àjò ni ó máa ń mú ìnira dání. sẹ́yìn pé kọ́ ìlà kan sì ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n ní al-mashaqqatu tajlibu at-taysir. so tí nǹkan bá ti le so máa ń pariwo mọ́ kí ni ìmọ̀ràn máa ń fa kí èdè wáyé rẹ̀. so báwa náà ní àdínú Yusuf ẹ̀sìn Islam ní ìrọ̀rùn lọ bá dé. ẹ̀sìn Islam ò le súnà Ànábì ò le ẹni tí o bá ti ṣe ọkàn báyàwó ni wọn kò le wàláhì tó rọrùn ni. tó wá rí bẹ́ẹ̀ wá ní oníyàjò tó wá ń tráfù wọn pa èmi ò ní tèmi ọ̀fẹ́ mọ́ àzímọ̀ mo fẹ́ mú èyí ní mú ọ́ksọ̀ yìí èmi ní tèmi kíwáka bẹ́ẹ̀ rí ó mú kó tó wá rí tó so Islam wàláhì ó ní hikmat nígbà tó wá fẹ́ gbé gbogbo tó máa ń ṣe fún wa nípò rẹ̀ sí wa ó fẹ́ ká ara dé wa ni tó bá wọ pé àmì tèmi àmì lọ́la fẹ́ dáadáa nígbà tí dé gbogbo tó bá ti lọ́n tèmi mẹ́rin náà nígbà kíkẹ́ ni ọ̀bẹ kíkẹ́ tọ́ ọba ti rọ̀ lọ́rùn kò sí wàhálà àmẹ́ni tó ń dí ti ẹ̀kú wọ́n bù. so àwọn rẹ̀ wá ní pé ìjọ lè jẹ́ kí a gbọ́ ẹni tó ń pè ní ar-rukhsa àti al-azima lè jẹ́ ká gbọ́ yín náà rẹ̀ ẹni tó mú pé àìní òde òun kò tèmi tó mú rukhsa náà yín pé azima náà ẹjẹ́ ní síbáyìí so ní pé ní síbáyìí wọn àná Muhammad sallallahu alaihi wasallam ó ṣe ẹ̀dẹ̀ fún wa àmà Awtas àwọn onímọ̀ ní pé ní tán pé ní àmù Awtas ní pé ní ọdún فتح مكة لين عام الفتح أنا بس فتح مكة فرن فن النبي لبارا فرن قالت على سوقتي سيدنا عمر صلى الله عليه وسلم في أتى النبي سيدنا ولا دبي كون ما نقول عمر ومو شبي أنا على الحق وأقول لا على الباطل أو ولي يريد أو ولي أجا ولي أقول لي أتدي سعدي زي بينو بيا بلو واسي عمرني أدوي Maka بلو àlejò sábà bùn ní sùúrù gan-an. nígbà táwọn níbi ti rí wáhàyù pé kò tí ì yá ọlọ́wọ́ padà sí násùrù. ìdájá nasrullahi wal fath. bàtà níbi wá ṣe sùúrù àwọn fatihu náà ti jáde mẹ́wọ̀n. bàtà níbi ṣe sùúrù tí àwọn níbi ṣe sùúrù gbogbo àwọn ọmọ wọn sùúrù gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sábà mi náà ó bù wọn ní sùúrù lérí rẹ̀. ṣùgbọ́n tó gbé àwọn májẹ̀mú mi náà jáde nínú àwọn níbi oúnjẹ òun. tó yẹ pé àwọn májẹ̀mú yẹn téèyàn bá gbọ́ èyí ó rí pé àbòsí ń bẹ́nu rẹ̀ àwọn tó wọ́n ti bẹ́ẹ̀ náà Ànábì sókè o Ànábì gbà sùúrù lápòjú ẹni ká sọ pé gbogbo ẹni tí bá ń jẹ́ mùsùlùmí tó bá bọ̀ sáré pé tó bá ní Aamul Fath ọdún wọn ká mọ tó ṣẹlẹ̀ ní ọdún Aamul Fath yẹn àbá sàlàyé yẹn àgbà kẹ́yìn tó ìdí ìtàkì mọ́tà fi mọ́ pàtàkì òun náà wọ́n ń pè ní Aamul Awtas tó Aamul Awtas ni pé ní wọ́n bá condition kalẹ̀ pé gbogbo ẹni tó bá fẹ́ gba ìsìláàmù nínú àwọn kèfèrí ọbọlọlọ bá ẹni tó jẹ́ wàlíyù ẹni tí ń jẹ́ alámójútó ọ̀rọ̀ rẹ̀ ẹni tó jẹ́ alámójútó ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ bàbá fún àbí ẹni tó wà nípò pé ṣe báyìí mọ́ ṣe báyìí yóò wá lọ sọ fún bàbá mi àbí ọ̀gá mi mo fẹ́ gba ìsìláàmù yóò lọ gba ìyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ sẹ́yìn pé àwọn tẹ́lẹ̀ sí ni àwọn ọ̀rẹ́ dì í pé kó gba ìsìláàmù tẹ́lẹ̀ ó tún wá gba ìyọ̀ǹda kó sọ pé òun fẹ́ sí ìsìláàmù wọ́n á tún wá ní kó máa gbà yọ̀ǹda ṣé pé òun fẹ́ kó sì kankan náà jẹ́. ó tún fún wọn ní awareness nínú pé òun tún fẹ́ lọ sí nǹkan tí wọ́n fẹ́. yọ̀ǹkó wọn ẹ̀sìn àádé mọ́lẹ̀ dáadáa wọ́n fi yà jẹ́ dáadáa. àmọ́ wọ́n á gbé condition kalẹ̀ pé
àmọ́ òun nínú mùsùlùmí o nínú àwọn mùsùlùmí òun ní àǹfààní kó ṣe kí ni o wọ́n fẹ́ di kèfèrí kó máa bọ̀ wádà rẹ̀ tì ọ̀bọ̀ lọ sọ pé wọ́n lọ sọ fún wàlíì rẹ̀ kankan ẹnì kankan pé bàbá mi àbíkẹ́ nìkan kó wọ́n máa bọ̀ wádà rẹ̀ tì ni ó sì wá di kèfèrí rẹ̀ àmọ́ kèfèrí tó fi jẹ́ kèfèrí ìpìlẹ̀ wọn ọ̀bọ̀ lọ gbà yọ̀ǹda ohun tó mọ fẹ́ lọ sí Islam láwọn òfin àbòsí tí wọ́n fi sínú agreement fanabi anabi náà sì rí bẹ́ẹ̀ àbí sì sùúrù pẹ̀lú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ náà ilé náà jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn táwọn àgbẹ̀ dá wà àbí ẹ̀kọ́ kí gbogbo ẹ̀ sáà lè kankan súnà anabi ò rí báwọn. ọdún yìí ni wọ́n ń pè ní amu autos ọdún yìí ni wọ́n ń pè ní amu autos ọjọ́ tó yẹ pé wọ́n spọ́tì wọn mọ́kà yẹn sọdún yẹn náà ni so ọlọ́pàá wa ṣe àwọn tó kọ́kọ́ ṣẹlẹ̀ torí pé ànábì wa sùúrù tánàbí ṣe ní àmì Hudaybiyya yẹn so torí àmì Hudaybiyya ni gbogbo ilé ìṣẹ̀lẹ̀ ní gbogbo agreement kankan yóò ṣẹlẹ̀ ọ̀tọ̀ ànábì sallallahu alaihi wasallam wa padà wá dípò ṣe sùúrù ọlọ́run padà wá lò ní ọdún tó tẹ̀lé báyìí ọlọ́run wá sí náà sọfà náà Muhammad sallallahu alaihi wasallam débi pé wọ́n ànábì lábára débi pé wọ́n wọ Mẹ́kà pẹ̀lú rọrùn so هنا لو نقول صدق الله ورسوله رؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمين pẹ̀lú fọkànbalẹ̀ wọ́n má ka iṣẹ́ ọkàn yóò tó bí pé gbogbo àtàwọn náà ṣe dá wà lónìí tá a bá ní sùúrù wàláì àfáwà kan ní tí máa sọ̀rọ̀ yẹn ti pẹ́ Sheikh Yahya Dr. Yahya Abdulbaki kọlọ́nkọ́ ṣe ìdánilẹ́kùn dára àwọn náà wá gbọ́rọ̀ òun lẹ́nu àfáwọn ni o àwọn bàbá wa Sheikh Abdulwahab Ajiya wọ́n ní bàbá yẹn wọ́n sọ pé gbogbo súnà yìí àwọn èèyàn sì súnà àfi akọ á sì súnà àmọ́ a ní láti ṣe sùúrù bí ṣe bá ṣe mú kó máa lé kíkan máa lé kákákákáká pé èyí wọn ò ní ṣiṣẹ́ akẹ́kọ̀ọ́ látara nígbà Muhammad sallallahu alaihi wasallam. So ọdún táwọn pè ní amul autos yìí so ọjọ́ òun ni wọ́n ní fatihi Makka ọdún náà nígbà ọlọ́run fún Ànábì sallallahu alaihi wasallam ní ìṣẹ́gun ìpínlẹ̀ ọ̀wọ̀ Makka ní pẹ̀lú ìfọkànbalẹ̀. pẹ̀lú bí situation ti wá rí níjọ́ náà lọ́hùn rọ́kọ̀sọ́. Ànábì sallallahu alaihi wasallam so ní ọdún yẹn ó ní Ànábì fìlmọ́tà Ànábì wa sọ pé káwọn èèyàn máa ṣe kiri o kuma ma ṣe mọ́tà so kí ló ń pè ní àlùmọ́tà níbi àti ọ̀dà kápá káde pé fìlmọ́tà àti thalathata ayyamin ìjọ mẹ́ta ọmọ sí mọ́tà fún ìjọ mẹ́ta thumma naha anha lẹ́yìn ìgbà wà ní bọ̀dà sọ́dọ̀ sí kí ni ọ̀pọ̀lọpọ̀ tó wá kọ̀ fún wọn yìí pé ká má ṣe má kí ni wọ́n jẹ́ mọ́tà ṣe àlùmọ́tà náà wọ́n wá níbi ká wo ìtàn pè ní àlùmọ́tà so ní àkíkọ̀ rẹ̀ tán pè àlùmọ́tà tó lọ́dọ̀ àwọn káfọ́kọ́ sọ gẹ́gẹ́ bí ẹ̀fà wa San'ani wọ́n sì mú wa níbi lọ́dọ̀ àwọn tíra àwọn Shia àwọn Imamiyya tó wọ́n ní ká sọ wọ́n ní iya nikah al-mu'aqqat òun náà ni ìgbéyàwó tí èèyàn ṣe àbẹ̀ǹdékè bàkà sí pẹ̀tọ̀ títí ìgbà báyìí ìjọ márùn-ún ìjọ mélòó kan tó ní àkókò láàrin ọdún kan oṣù mélòó kan ní oṣù mẹ́ta nígbà tó ní àsìkò bí abadin ma'lum láti ó sì ní ìgbà kan òréré ìgbà kan tá a sì kí ni o àpapò sí àti ìjọ mọ̀lá ara wa ń fi ọ́ àjọmọ̀ jádọ̀ ara wa láàrin báyìí tó ń fi ọ́ a máa ṣe wọléwọ̀de a sì nìka àfẹ́ra wa àmọ́ ọ̀sẹ̀ báyìí ni oṣù ni ìgbà báyìí ni tá a jọ mọ̀ láàrin àwọn àsìkò àkókò báyìí sí táìmù bá ti tó ọjà nínú o àwọn ọmọ jìnnà àbí bàkan tó pa àtẹ níjọba àjọmọ̀ fẹ́ wa lọ bẹ́ẹ̀ náà ni o ní máa òun ní ìgbà sábà tó àtàtìyàwó n tó kàn wá ń bẹ̀ náà ni pé kì í ṣe láéláé tó sì jẹ́ pé èyí tó jẹ́ gbajúmọ̀ nínú òfin tá a ti mọ̀ ọ̀nà ní pé marriage is a lifelong contract nítorí ẹ̀kọ́ máa bẹ̀ lọ gbére. láàrin lọ́kọ láyà ni ìpìlẹ̀ ìgbéyàwó. then àwọn kótó sàlám ni ó wá ṣe eléyìí ní òfin bẹ́ẹ̀ wọ́n kọ́ àwọn ìmáàmù àwọn ọmọ bíi àlọ́wà náà wọ́n ní wà gáyàtuhu ila 45 yawman gáyà lọ́dọ̀ àwọn Imamiyya lọ́dọ̀ àwọn Shia àwọn Rafida sọ pé àwọn náà wọ́n gbajúmọ̀ pẹ̀lú márìjì àwọn yẹn máa pẹ̀lú ìgbéyàwó kọ̀ọ̀kan wọlé mọ́tà so wọ́n ní wú bẹ́ẹ̀ ni pé ó máa jẹ́ 40 ọjọ́ àti ìjọ 5 days iná ni
ọmọ sìnkìnnì gáyà rẹ̀ wọ́n tọ̀ wá pẹ́ kújú pé wọ́n tọ̀ wá ní wọ́n ṣe sí wọ́n pẹ́ ju gáyà rẹ̀ náà pick the highest kìíní ń gbé wọ́n tọ̀ wá pé oṣù kan àtijọ́ mẹ́ẹ̀ẹ́dógún oṣù méjì àti arba'ina yawman oṣù kan àtijọ́ mẹ́ẹ̀ẹ́dógún nù. oṣù méjì arba'ina 45 days 45 days oṣù kan àtijọ́ mẹ́ẹ̀ẹ́dógún gbọ́ Yorùbá mọ́ ẹni ṣe. tí mo ṣe rí lẹ́nu oṣù kan àtijọ́ mẹ́ẹ̀ẹ́dógún arba'ina yawman náà bẹ́ẹ̀ ni. náà bákan náà wọ́n ní ويكتفي النكاح بانقضاء المؤقت bákan náà ni tí wọ́n sì wọ́n ti tó ìnìká wọn sì kìíní ó ti dókun náà nù. so bákan náà ni látà wípé a tún máa dókun bá mi náà fílmù kọ́tì àti haid ẹni tó pé àìdọ̀ Yorùbá òun ti sì sin nǹkan aládàá rẹ̀ bá so òun náà tó ní gbèǹdéke náà. so ẹ̀mí pé wọ́n jọ ń fẹ́ra wọn lọ nísìnyí báyìí ẹni tó jọ ń fẹ́ra wọn báyà àìdọ̀ rẹ̀ ti stọ́pù. so bàmí pẹ̀lú yìí náà ìgbéyàwó àmọ́sẹ́kìlì a máa stọ́pù látàbẹ́. bákan náà ni wọ́n ní wọ̀bí haidọ̀ tẹ́ ní fil haid obìnrin tó wá jẹ́ obìnrin tí ń ṣe nǹkan ládàá rẹ̀ tiẹ̀ tóun bá ti ṣe nǹkan ní ẹ̀ẹ̀mejì haidọ̀ tẹ́ ní haidọ̀ méjì so marriage parí. ó ti parí náà nìyẹn. so ó gbé lọ́dọ̀ rẹ̀ bá ó kó lọ́dọ̀ rẹ̀ ó ṣe haidọ̀ lónìí lóṣù kan yìí ó ṣe so wọ́n tọ́ ní wákàtí wà bí arba'ati ashhurin wa ashra fil mutawaffa anha báyọ̀ ọkọ rẹ̀ kú ó mi nǹkan tó máa ń ṣe fún ẹni tọkọ rẹ̀ tó ṣe kí ọkọ rẹ̀ tó máa ń ṣe nìkan òun ká lọ́dọ̀ ẹni tọkọ rẹ̀ kú náà wọ́n ní pé wà bí arba'ati ashhurin wa ashra wọ́n á máa ṣe ẹni pé oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá wà fún ẹni sọ fún ẹni tọkọ rẹ̀ bá kú náà so wọ́n á tún máa ṣe nìkan òun mọ́tà pẹ̀lú ẹni bẹ́ẹ̀ náà. so bákan náà ni wọ́n ní وحكمته ألا يثبت لها مهر غير مشروط. tó a rí ni pé wọ́n bọ́ọ̀lù òun ò ní fi múlẹ̀ fún báyìí máhàrù kan ìsàdáàkì tó jẹ́ pé tẹ́pá fi conditions pé báyìí ni o غير مشروط pé kò sí pé àdéhùn ti wà agreement wà bẹ́ẹ̀ pé condition pé nǹkan báyìí ni máhàrù ti máa ṣe kiri o. wọ́n fọ tẹ̀tẹ̀rẹ̀ mú márùn yẹn. kò ní sọ pé ìbáyìí pé nǹkan báyìí ni tí ń fọ kò sí sí condition bẹ́ẹ̀. ó rọrùn púpọ̀. kò sí sọ pé ìbáyìí ni màá ná fún ọ o kí ní kan báyìí ní ipò kíní wọ́n ti sọ di tó fúyẹ́ wọ́n fọ́ fúyẹ́ tó pé wàlá yathbutu laha nafaqa ìbáyìí ni bọ̀bọ̀lù máa ná fún ọ ìbáyìí ni bọ̀bọ̀lù máa gbà lọ́wọ́ mi. yóò lọ ní síbẹ̀. ṣé n pé kí wọ́n kí ni bí àtẹ̀yìn bá fọ̀rọ̀ àǹfẹ̀rẹ̀ ni tí a fọ yòbó lọ́kẹ́ ní àti kí ni o ní àfi. dating náà ni. so kò bá sọ́kàrà wala tawaruf wala idda ọ̀tún wá sí mi pé bẹ́ẹ̀ pé ó jogún mi o èmi náà ní bá dáhùn ìgbà tábí jọ ń fẹ́ra wa yóò bẹ́ẹ̀ nìkan bá ti lè kú nínú àwọn méjèèjì o kò sí pé àjọ jogún ara wa ń bẹ kódà kò sí pé sọ pé ọ àṣẹ àìdá láwò báyà oyún mi ń bẹ nù rẹ àbí pé ẹ̀yin náà wo àwọn àdáwò ti ń bẹ wo àwọn àsìkò báwọn. so eléyìí ni ẹ pé tó wàlá ó ní ilà lèkìní o ilà listibra mimma dhukir dọ́kọ̀ tó ní pé dọ́kọ̀ wà mẹ́rin pé istibra ni pé a mọ̀ wò pé báyà sí nígbà tó àjọ sàṣepọ̀ ohun sọmọ mi ń bẹ nínú rẹ̀ àbí kò sí ìdá a máa lè sí istibra pé ǹjẹ́ uterus rẹ bí àpòlùkẹ́ rẹ so free sí kì í pọ́ ọmọ rẹ̀ mẹ́sì sí kí ọmọ rẹ̀ nígbà tó sàṣepọ̀ sọmọ rẹ̀ sí ọmọ tájọ bí fúnra wọn pọ̀ sọ pé ṣé ó bímọ fún bí kò sí eré tó jọ sí òun só dóyún àbí òdóyún sí oyún mi ń bẹ nínú kun ẹ yíò nìkan náà ni àǹfààní tó kọ̀ tó wá kiri tí wọ́n rí wà lọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn ìmàmíyà tó jẹ́ ṣíà tó ní pé tábà ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nikah olùmọ́ta àwọn ìgbà kan bẹ tó yẹ pé ó jẹ́ nínú ṣẹ̀ríà Islam àní Muhammad sallallahu alaihi wasallam ó gbé kalẹ̀ báyìí sọ so nígbà tó pé ojú ogun àwọn ará àwọn kan ará ọkọ àwọn tí wọ́n jẹ́ àwọn oníyàwó tó sí wọ́n sì ní bùkátà pé sí kékeré àwọn kẹrùbìnrin Nabi sallallahu alaihi wasallam wá wúlò látàrí ẹ̀dẹ́ gbọ́dá ẹ̀ láǹfààní kẹsẹ̀ kìíní kẹrẹ bí tuntun wá wòye ẹ fẹ́ wọn láàrin ìgbà tó bá fi ṣe fún ìbàjẹ́ pé ojú ogun tẹ́tẹ́lẹ̀ náà kì í pọ́n mọ́ lọ bẹ̀ lọ gbére náà àmọ́ àwọn oníṣẹ́ báyìí nìsín àwọn ìmọ̀ mìíràn àwọn ọ́fíìsì àwọn ti sọ di ojú nígbà tó padà yá ó hàn nù hadisi pé ànábì tó padà sọ pé
kankan sọ pé àmọ́ àwọn ò ṣe kí ni àwọn òdo ẹgbẹ́ lẹ́yìn ní ojú ogun àbí ẹ̀kọ́ ni ojú ogun nígbà àsìkò yẹn àbí àsìkò àìrójú ayé àmọ́ ìmọ̀ láwọn ìgbà pípa tí wọ́n bá ń jagun lọ́dọ̀ àwọn àsìkò kan sáà máa wà tí wọ́n máa láwọn àǹfààní àwọn gbogbo ẹ̀dá kọ́lé wọn máa lọ kẹ́kẹ́kẹ́kẹ́ àbátá bá fi dẹ̀yìn ẹ̀ bá nílò kájà sí àwọn obìnrin kọjá yìí ti kí n fi ọ láwọn ìgbà báyìí nígbà tó ń ṣe yọ̀ǹda rẹ̀ kọ́mọ́ bàjọ́ ní sínú nígbà òun nù. ẹ mọ̀ pé ìpìlẹ̀ ni pé ọwọ́ zina máa fẹ́ mọ́ ọ̀bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ zina pẹ̀lú yàn ó lè wọ́n á pè ọ̀nà tá a fẹ́ sọ pé ọ̀dà ká ṣe é ní dẹ́kun fún àwọn tó wà lójú ogun. sọpọ̀ fẹ́fẹ́ kóun náà ló wọ́n ṣe kí ni o kóun náà ló wọ́n fi o sẹ́wọ̀n pé ó ṣe láàárín ara yín ẹjọ́ máa dunnú síra yín. àmọ́ lágbàtà ànábì ti fagilé wọn kódà kò tọ́ fáwọn sàábé gan mọ́ lẹ́yìn ànábì abẹ́ẹ̀kọ́ kò tọ́ fẹ́ nìkan kan mọ́ lójú ayé ànábì náà ni wọ́n ti fagilé ó dàbí òfin tó ní ṣe pẹ̀lú nasakh wal mansukh abrogation so ó mì pé mútà tá à ń sọ yìí temporary marriage ó ti wà abrogated lọ́ndà sharia ṣe rí gbogbo nǹkan tá a fẹ́ ká get gbogbo àtà wà ń lé tá à ń gbọ́ wa ní tá a fẹ́ ká get nítorí pé a fẹ́ ká gbé àbọ̀ information lọ kọ́rẹ́ lómi lè máa lọ sọ àkọ́rẹ́ àwọn ànábì sọ pé kò ní sọ bí tí ànábì ti sọ pé tí wọ́n ti sọ pé ànábì ní àkókò wọn ní ṣe mọ́ ó sì ní condition tá ànábì fi gbé wá nígbà yẹn ànábì tó wá sọ pé kán má ṣe mọ́. bóyá kí n kọ̀ọ̀rọ̀ àwọn ṣé àìdélé ní time pẹ̀lú ògùn ọlọ́run ọba a tún múùfù síwájú a ti parí rẹ̀ níta kan sọ nísìn níta kan sọ nísìn presently ó ní pé káwọn èèyàn má gbé information àbọ̀ lọlé information tá a fẹ́ fún yín ó ní pé mútà ó ti wà rí láyé ànábì sọ pé kán mọ́ ṣe mọ́ ó sì dé wọ̀ báwọn but àwọn ṣé àwọn dúró lórí rẹ̀ pé àwọn mọ̀ sí lọ wọ́n sì ń ṣe dìsín so èyí wọ́n ṣe Islam Ọlọ́run kò ṣàánú wa káàkọ́ gbọ́ yí báwọn náà bá di lọ́sẹ̀ tí ń bọ̀ a tún continue inshallah a bọ̀ sí second segment nísìn tí a ti ń sọ̀rọ̀ nípa ìwé halal sex and intimacy èyí tí afáwa Abdulsalam Aladudu tó mọ̀ ṣe àlàyé nípa rẹ̀ fún wa gbogbo àti àwọn ilé àti rí topic alákọ̀ọ́kọ́ tá a kọ́ discuss èyí tá a tún fẹ́ sọ yìí ní ìsìn náà bàtà bá ní ọ̀nà tá a fẹ́ fi dá sétò láti lè ká múra kalẹ̀ a máa pè wá ní time tí ó bá yẹ ìṣẹ́jú 10 a fi sọ̀rọ̀ kó tó di pé ẹ láǹfààní láti máa pè wọlé kọ́lọ́n kó ṣe nírọ̀rùn fún wa bismillah. bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala ahlihi wa sahbihi wa man walahu wa ba'd. adọ́gbẹ́ fún Allah subhanahu wa ta'ala alhamdulillah àtọ́rọ̀ ìkẹ́ àti rẹ̀ fún annabi wa Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ará ilé annabi àtàwọn sahaba annabi àti gbogbo àyátá ń gbìyànjú lójú annabi sallallahu alaihi wasallam náà tí dẹjọ́ ìwé di alkiyama akẹ́wà fáwọn tán ti ń bá a sọ̀rọ̀ látàrọ̀ bí Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe àlékún dáadáa fún wọn. ní ìtẹ̀síwájú pẹ̀lú tí a ń bá lọ nínú ìwé halal sex and intimacy tí wọn barista wa tí wọn kọ kọ́lọ́n kó bá wa ṣe àlékún dáadáa fún wọn. òun náà ni wípé a gbọ́dọ̀ mọ̀ wípé ìgbéyàwó Ọlọ́run ọba àlékè ọlá ṣe gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ fún ẹni tó jẹ́ ọkọ àtẹni tó jẹ́ ìyàwó bá ṣe wá ń sọ̀rọ̀ tó jọ mọ́ àlámọ̀rí ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó tá a ti ń sọ bọ̀ láti ìgbà tá a ti ń sọ yìí lára ń ta gbọ́dọ̀ mọ̀ náà ni wípé kìí ṣe òun nìkan ni téèyàn lọ ń ṣe nínú ìgbéyàwó torí téèyàn bá sọ wípé báyìí ní ṣe pé kéèyàn pé ìyàwó ìjòkó ní mo fẹ́ dá a lábàá wípé kájọ mọ́ níbálòpọ̀ lójoojúmọ́ téèyàn sì ní mèsì ọjọ́ kankan ká sọ pé ayọ̀ ti nǹkan pé obìnrin ó sì nǹkan oṣù kó ń bẹ pé ká tẹ̀ sọ pé ayọ̀ yìí ń kó ń bẹ pé ká mọ sétà ní mèsì ọjọ́ kankan téèyàn bá ṣe bóyá lè yóò fi ṣe tó sùn mẹ́fà jọ ó já sinmi lónìí tó yàtọ̀ sí nígbà tẹ́yìn bá ti fẹ́ dá dànù tó yàtọ̀ sí ìní kí ni téèyàn lè máa ṣe nínú ìgbéyàwó tó jọ wípé yóò tún máa múnú ara yàn dùn síra yàn yóò máa mú yẹn máa ràn pé ọkọ mi fẹ́ dé ìyàwó mi fẹ́ dé òun náà ni wípé lára ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ kọ́ wa nínú ìgbéyàwó náà ni pé ká jẹ́ kí ilé wa ìgbéyàwó wa kó jẹ́ ní tí a gbé tá a mọ lórí ẹ̀sìn Ọlọ́run ọba àlékè ọlá tọkọ àti ìyàwó bá wà tí wọn ò dára wọn lẹ́kọ̀ọ́
tí wọn ò bára wọn sọ̀rọ̀ nípa tó rọ̀ mọ́ àlámọ̀rí àlìkìyámà wọn wọ́n kàn tanra wọn lásán ni o. Kódà ìfẹ́ tí wọ́n wà ní ìfẹ́ wọn ò ní sí. Ìfẹ́ wọn ò ní sí torí wípé ilé tí wọn bá ti ṣèrántí Ọlọ́run ọba ń bẹ ṣètọ́nù máa ráyè wọlé. Nǹkan kékeré lọ́kọ máa bínú sí, nǹkan tí ó tó nǹkan níyàwó náà máa fárígá lé lórí. So yàtọ̀ sí ọ̀rọ̀ ìbálòpọ̀, a gbọ́dọ̀ ṣe ilé wa ní ilé tó jọ wípé ìrántí Ọlọ́run ọba àlékè ọlá òun náà la máa ṣe níbẹ̀, yàtọ̀ sáwọn nǹkan míì tá à ń ṣe tí ò jọ mọ́rọ̀ ìjọsìn fọ́lọ́run ọba àlékè ọlá. Wazkurna ma yutla fi buyutikunna Min ayatillahi wal hikma. Láàrín tọ́lọ́run ọba àlékè ọlá sọ fún àwọn àtàjóbìnrin òun náà ni wípé lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba àlékè ọlá sọ fún wa qarna fi buyutikunna wala tabarrujna tabarrujal jahiliyyatil ula wa aqimna as-salata. Ọlọ́run ní àwọn àtàjóbìnrin lára àṣẹ wọn Ọlọ́run ọba lórí wa ni pé ká máa kírun nínú ilé wa tá a wà wọn náà. Ìgbà tó jẹ́ pé nínú Islam tẹ́lẹ̀ náà inú ilé obìnrin náà lóbìnrin ti máa ń kírun, ibẹ̀ náà ló dájú fún kó ti kírun. Ọlọ́run ní wa aqimna as-salata, ẹ máa kírun nínú ilé yín, ẹ máa kírun. Wa atina zakata, Ọlọ́run ní kẹ́yìn náà tẹ́jóbìnrin kẹ́ máa yọ zaka. Kò sẹ́ni tí ó yọ zaka nínú obìnrin àfẹ́ni tó jọ pé bá lówó lọ́wọ́. Àyà yìí náà fi wá páwọn obìnrin wa tọ́lọ́run bá fún ní ọ̀ǹda rẹ̀ wọ́n lè ṣe business lókùngbà tó bá ti jọ wípé wọ́n ti mójútó ohun tíṣẹ́ rí àríkan mójútó nípa business ṣíṣe. Àwọn náà lè ṣiṣẹ́ lókùngbà tó bá ti jọ wípé wọ́n ti mójútó ohun tí Ọlọ́run bá lè kí àríkan mójútó nípa iṣẹ́ ṣíṣe. Ìtàn bá rí níbi business nì, tán rí níbi iṣẹ́ tán sí nì, àwọn náà lè ná sórí ọ̀tọ̀ Ọlọ́run bá wọn ó ṣe kí ni, wọn ó yọ zaka, wọn ó ṣe sàárà. Torí pé ìtọ́pọ̀lọpọ̀ yẹn máa ń wò ní pé obìnrin ò lè fún ara rẹ̀ lọ ájí ọkọ rẹ̀ ní òràn rárá o. Obìnrin tó lọ ń bá fún níyànda tó rówó ṣiṣẹ́ tó rówó tó ní kápá àti lọ ájí àti umra, òun ló lọ mọ̀nà, àmọ́ yóò lọ pẹ̀lú ẹni tó bá jẹ́ mahram rẹ̀ bóyá ọkọ rẹ̀ ní. yóò sì lọ pẹ̀lú yọ̀ǹda ọkọ pé ẹ dákun yọ̀ǹda mi kí n lọ. Yóò lọ pẹ̀lú yọ̀ǹda ọkọ, tí ò bá lọ pẹ̀lú ọkọ ó lè lọ pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin, àbábò rẹ̀ lọ́kùnrin, àbí bàbá rẹ̀, àbẹ́ni tó bá jẹ́ wípé bóyá ọmọ rẹ̀, bóyá obìnrin tó bá ti lọ́mọ tó dàgbà dáadáa. So Ọlọ́run á tẹ̀síwájú, Ọlọ́run ní wa atina zakata wa ati'na Allaha wa rasulahu. Ọlọ́run ní ẹ tẹ̀lé òfin ọ̀mí Ọlọ́run ọba, ẹ tẹ̀lé òfin tànábì Muhammad sallallahu alayhi wa sallam náà. So ilé wa gbọ́dọ̀ jẹ́ ilé tá máa fi jọ́sìn fọ́lọ́run ọba ló fi jẹ́ káyà òun délẹ̀ gbogbo ẹ̀ náà ló wà relevant. So Ọlọ́run ní wa aqimna salata wa atina zakata wa ati'na Allaha wa rasulahu. Innama yuridu Allahu liyudhhiba ankum ar-rijza ahlal bayt wa yutahhirakum tathhira. Ọlọ́run ní kò sí tèmi Ọlọ́run ọba àlékè ọlá fi pa yín láṣẹ kẹ́ ẹ máa ṣe gbogbo eléyìí tójú pé mi Ọlọ́run ọba àlékè ọlá fẹ́ fọ̀ yín mọ́ kúrò níbi gbogbo àwọn rẹ́dẹ̀rẹ̀dẹ̀ táwọn tí wọ́n ṣe olùgbàgbọ́ Ọlọ́run ọba tí wọ́n máa ń kó sí ni, níbi ìmọ̀ jáde níjáde aláìlẹ́kọ̀ọ́, níbi ìmọ̀ fọ́nú fọ́ra nípa ìmọ̀ ṣèrántí Ọlọ́run ọba, nípa ìmọ̀ jọ́sìn fọ́lọ́run ọba. Obìnrin mi ń bẹ lónìí tó jẹ́ pé mùsùlùmí náà ló pera rẹ̀ o, àmọ́ kò sápẹ̀rẹ̀ ìsìláàmù lára rẹ̀. Ayé ti cover gbogbo, ayé ti gbé gbogbo àlámọ̀rí rẹ̀ lọ. Ìkẹyọ̀ kan tó jẹ́ àpẹẹrẹ ìsìláàmù lára rẹ̀ òun náà ló kọ tí ń jẹ́. Wọ́n bá pé àkílókọ rẹ̀ ó lè ní Khadija lòun jẹ́, kílókọ rẹ̀ ó lè ní Aisha lòun jẹ́, àmọ́ tẹ bá wo ìgbésí ayé tí ń gbé nímúra ìsìláàmù kankan, nímúra ni níjọ́sìn ni kò sí. Ọlọ́run wá tẹ̀síwájú, Ọlọ́run wá ní wadhkurna ma yutla fi buyutikunna min ayatillahi wal hikma inna Allaha kana latifan khabira. Ọlọ́run bá alikila ní bẹ́ẹ̀ sí wà nù lẹ́yìn náà wadhkurna ma yutla fi buyutikunna min ayatillah. Ẹ máa ṣe rántí fúnra yín, ẹ máa kà nínú àwọn àmì Ọlọ́run bá alikila ní ṣe Qur'an, ẹ máa kà lọ́pọ̀lọpọ̀ ìgbà, ẹ máa kà lọ́pọ̀lọpọ̀ ìgbà, ẹ máa ronú sí tọ́lọ́run bá alikila sọ. Látara ìmọ̀ ronú sọ́wọ́ Ọlọ́run ọba ní ẹ̀yin náà máa rẹ́ kọ́kọ́ níbẹ̀. wal hikma. So ọgbọ́n ó máa jáde fún yín látara rẹ̀. Obìnrin kan ní wà nulé, bẹ́ẹ̀ náà ni obìnrin kan ní wà nulé kó kàn dá wà lásán. Ó kọ́ àwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́, wọ́n náà mẹ́kọ̀ọ́ látara rẹ̀. Gbogbo dánábì ní ká máa ṣe nínú súnà nínú ilé obìnrin náà lè máa ṣe. Ó làbọ̀ ọmọ Lárúbáwá wọn náà mú arba'in náà Nawawiya àbí. Wọ́n ti tú ọ̀pọ̀lọpọ̀ tírà sí èbó, wọ́n ti tú mi sí ẹnu ìtọ́ra gbọ́yé tó bá kọ́ àwọn ọmọ rẹ̀. Obìnrin ní opportunity, obìnrin tó bá jẹ́ olùjọ́sìn tó nífẹ̀ẹ́ ìjọsìn ó lọ opportunity láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan súnà, láti gbin nǹkan sára àwọn ọmọ. ó sì wà nulé, ó sì ìbẹ̀rù Ọlọ́run. Òun ti yọ, ó ti ń tó bí aago 10 sí 11 àjẹ́ ìdílé jẹ lọ yẹn náfìlà àdúà. Jẹ̀mọ̀ gómìnà tó wà ń létí olóbi kankan yóò mọ̀ pé náfìlà àdúà rẹ̀ kò ní já. Àwọn ọmọ náà ti mọ̀ pé àsìkò kan báyìí mọ̀mọ́ àmọ́ yẹn náfìlà 2, àmọ́ yẹn náfìlà 4, àmọ́ yẹn 6 àbí jù bẹ́ẹ̀ lọ. Àwọn ọmọ ìsìn ni wọ́n sì máa ń béèrè question púpọ̀. Wọ́n máa béèrè pé nǹkan àmọ́ mi wá ayé lóye dè sí. Ayé ló ti tó ẹ̀ sì kí ó wàá ṣàlàyé mọ̀ pé nǹkan báyìí ní ṣe. So àwọn ọkùnrin náà tá a fẹ́ wọn náà
àwa náà ò bá wọn prepare àárò nǹkan bẹ́ẹ̀ tí inú ilé wa náà fi jẹ́ ilé ìjọsìn torí tọkọ ò bá jọ́sìn fọ́lọ́run ọba tí ò máa fi léyàwó rẹ̀ lọ́wọ́ àánú Ọlọ́run ọba nìkan lè wo obìnrin bẹ́ẹ̀ náà fi serious ìjọsìn. àwọn tá a fẹ́ pè sórí ètò láàrin ìṣẹ́jú 2 sí 3 tó kù ìjọba wa dá sí tọ́pìkì míì la fẹ́ wọ̀ lọ yìí. In fact nígbà tí mo ń ronú láti review ìwé halal sex yìí ara tó wá sí mi lọ́kàn náà ni pé ká divide ẹ̀ sí àwọn parts tó yẹ kí wọ́n wà ibi tó ní ṣe pẹ̀lú preliminary explanation nípa marriage ni èyí tó ní ṣe pẹ̀lú seduction ni èyí tó ní ṣe pẹ̀lú àwọn ibi tá a ti ń sọ̀rọ̀ nípa fertility nǹkankan ni ibi tá a wá dé yìí òun ni pé àwọn fíkíw ẹ̀sìn àwọn àgbọ́yé ẹ̀sìn nípa ìbálòpọ̀ gan àti nípa ìgbéyàwó látòkè délẹ̀ a gbọ́dọ̀ mójútó òun náà ìwọ tó yẹ pé ẹ̀sùn mọ́ra yín bó láti mọ́ra gbogbo àwọn kínní yìí ló ṣe pàtàkì láti fi mọ̀ pé marriage látòkè délẹ̀ ìbáàdà ni fún Allah subhanahu wa ta'ala. Àwọn táwa pè sórí ètò 09072386975 09072386975. Now, so ọkùnrin náà tó wá jẹ́ baálé ilé òun náà yóò mójútó ilé rẹ̀ dáadáa látàrí wípé yóò kọ́ ìyàwó rẹ̀ lẹ́sìn òun náà sì jẹ́ lẹ́sìn Ọlọ́run ọba. lábẹ́ yá ayọ́ alladhina amanu qu anfusakum wa ahlikum nara waquduha an-nasu wal hijara. ṣé ọkùnrin tó jọ wípé òun yí lọ yí bọ̀ lórí bẹ́ẹ̀dì ìyàwó rẹ̀ sì ti dìde pé òun fẹ́ ṣe kìyàmù lẹ́yìn ṣe bá baálé ilé lé kó jí àwọn gbé ọyá dìde ẹja iná fílà bó ṣe méjì náà ni ọyá Ọlọ́run níjó rẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run lọ́sẹ̀ tí ń bọ̀ a tún tẹ̀síwájú pẹ̀lú tọ́pìkì tí a ń discuss yìí náà. Inshallah. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ ṣeun àmì àtẹ̀yìn. àmín àmín. ẹ ṣeun gan jazakumullahu khair. So ibi náà ládùú sí pẹ̀lú gbọ́nà subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀kọ̀